Bàbá Kanran. Ẹ pẹ̀lẹ́ sà. Ṣàlàfíà la bá yín. Ṣé àdúgbò yín ni? Àdúgbò yín alágbára. Àlàáfíà fún yín mà. Ṣé mọ́mì ni? Wọ́n ti bí ẹsẹ̀ àwọn náà ni. Ṣé mọ́mì ni? Bẹ́ẹ̀ni àbúrò mọ́dà mi. Okay, àbúrò mọ́mì ni. Ìyá àǹtí, God bless you. Bàbá sọ́dọ̀ yín ni? Ọ̀dọ̀ wa ni. Ṣé church yín ni? Ilé wà lẹ́yìn. Okay. Ta ló ń gbé kíní ẹ̀? Bàbá ẹ juwọ́ sáwọn èèyàn. Ẹ̀yin ènìyàn nílé lóko. Ẹ kí wọ́n dáadáa. Àlàáfíà fún yín o. Lọ́rọ̀ àlàáfíà máa bá yín gbé o. Sáà pé gbogbo ìgbà ni mò ń gbàdúrà. Ẹ jẹ́ kí tí wàá gbàdúrà lójúkorojú báyìí. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Àmín. Àti Agbala Gebrrie. Yes, sir. Kò ní dàrú. Àmín. Kò ní bàjẹ́. Àmín. Gbogbo àwọn ènìyàn nílé lóko nítòsí lókè rere. Èyí tí ẹni lọ́kàn láti máa ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, mo gbàdúrà gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú àpò yín ò ní ṣòfò. Àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ ẹnìkan ti fún yín 50,000 bí. Àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ kankan wọn àti ẹ̀ tí jẹ́ kí àwọn tán gan ẹnìkan ti fún yín 50,000 sí. 50,000. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Nǹkan ló wà lẹ́nu ẹ̀ tó ń jẹ́ ògo Ọlọ́run, ẹwà Ọlọ́run kò ní kó lára. Àmín. Èèyàn kan ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Sá. Èèyàn kan ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Ok. Ó ní ṣé mo fẹ́ kí Agbala Gebrrie kó bá mi réèzì owó ni. Àbí mo fẹ́ ìrànlọ́wọ́. Ṣé ó ní ṣe fẹ́ràn lọ́wọ́ ni? Àbí mo fẹ́ àná. Ta ló ń béèrè yẹn lọ́wọ́ yín bàbá? Wọ́n pọ̀. Bí àwọn wo bàbá? Àwọn ènìyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Mo wá jẹ́ kí wọ́n mọ̀ pé oore ọ̀fẹ́ Ọlọ́run tó fà wá bí kìí pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni àwa ti tojú bọ tí ò yẹ ká tojú bọ. A dẹ̀ ti tọwọ́ bẹ̀. Tí ẹ bá ṣe pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ ti tojú bọ tí ò yẹ ká tojú bọ. A sì tọwọ́ bẹ̀ ṣẹ̀. A ti tọwọ́ bẹ̀ ṣẹ̀. Ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn. Èrè ńlá ni. Òun ló tẹ́ àwọn Ọlọ́run. Tí wàá ṣe ohun tá a ti là kọjá tí ò sí mọ́tò mọ́. Ẹni kí ni kílẹ̀ pé? Wọ́n tó bá ń ṣe àwọn nǹkan tá a ti là kọjá. Tí ẹ bá ṣe ń tẹ̀ ti là kọjá wá báyìí bàbá ṣe lè yín ni ibi tá à ń gbé ni ibi tá à ń gbé lélẹ̀ bó ló ṣe jẹ́ bàbá. Bó ṣe jẹ́ náà ni mo ti gbé sùúrù lérè. Mo ti gbé sùúrù lérè tí mo rent. Ẹ ti gbé sùúrù lérè kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Sùúrù lérè. Ok, sùúrù lérè ẹ ti gbé sùúrù lérè. Mo ti gbé Mushin. Ẹ ti gbé Mushin. Bàbá ilé tẹ̀ ń gbére láyé Ọlọ́run ní jẹ́. Ṣé bàbá ń tàn mí ni ibi tẹ̀ ń sùn ni? Àwọn olè ló lé mi láwọn ilé tí mo rent déédéé. Ẹni kílẹ̀ pé? Àwọn olè náà lé yín. Àwọn adigunjalè wọ́n máa ń wá sí ilé tí mò ń gbé tí mo rent déédéé. Wọ́n máa ń wá sí ilé tẹ́ bá rent. Torí kọ̀ràn yẹn olówó ńlá ni. Agbébọn wa wọn ká mi mọ́lé lóru ṣe gbàṣà nígbà tó ń pọ̀ jù yàtọ̀ sí pé ilé jóná yàtọ̀ sí pé equipment jóná gbogbo equipment ni mo ní over 500 million ó jóná. Kọ́lá Olóòtú gbìyànjú. Bàbá Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Bàmí Kọ́lá Olóòtú wọ́n gbìyànjú. Òun la fi ya fíìmù kan tá pè ní Ṣọ́ba lójú ìdààmú olówó. Bàbá bá silent fóònù yẹn ká lè. Mo fẹ́ pa. Fóònù yẹn ni fíìmù yẹn ni èmi kọ́kọ́ fẹ́ launch. Tí mo fẹ́ ká ọmọ Nàìjíríà kọ́kọ́ bá mi launch because tó bá launch fíìmù yẹn tí owó wà rẹpẹtẹ. Ok, bàbá ẹ tẹ̀jà kọ́ kí wọn náà ká wá jókòó ká wá sọ̀rọ̀. Ẹ kí àwọn èèyàn kẹ́ wá ṣàdúrà. Mo kí ẹ̀yin ènìyàn wa nílé lóko. Gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní diaspora àtàwọn tó wà ní Nàìjíríà. Mo gbàdúrà pé ire àti àánú kó wá yín. Àmín. Ẹ ò ní mọ̀ṣì. Àmín. Òṣì ò ní mọ̀ yín. Àmín. Ẹ ò ní ṣàgbé. Àmín. Ẹ ò ní rí wàhálà. Àmín. Fún Agbala Gebrrie iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú. Àmín. Fún crew àti gbogbo àwọn òṣìṣẹ́ ní Agbala Gebrrie ìtẹ̀síwájú náírà àti náà yóò dé bá. Àmín Jésù. Bó ti wá wùn kí ikọ̀ àti ìríjú tí Ọlọ́run ń lò fún Agbala Gebrrie pẹ́ láyé tó ò ní mọ bójì ọ. Àmín bàbá. Àmín. Ò ní mọ bójì ọ. Àmín bàbá.
ẹ̀mí rẹ pàápàá náà ò ní fò sọ̀dọ̀. Àmín bàbá, ẹ jẹ́ àdéta bàbá, mo fẹ́ ká wò yìí ká ilé ẹ wo létí ibi tí mo tẹ̀kọ́ fẹ́ dé ni bàbá ibi tẹ́ ń gbé leléyìí ẹ jẹ́ àwò tẹ̀ jà. ẹ ní mọ́tò. Kò sí mọ́tò bàbá, mo gbọ́ ẹni mọ́tò, mo gbọ́ ẹni mọ́tò. Gbogbo ẹ ti gorí odó, ó ti gorí odó, ẹ́ńjìn ti nọ́ọ̀kì díẹ̀ àti bàjẹ́. Ṣé ká lọ báyìí? Ṣé gbogbo ilé tẹ̀ ń gbé lé ta ló lé nǹkan? Ẹ̀yin náà lẹ ń gbé bí bàbá táyìn lẹ kọ́ ni. Èmi ni. Ok, ilẹ̀ kọ́. Akọ ká sọ pé mi ni mo kọ. Ká sọ bàbá orí afẹ́fẹ́ lẹ wà tẹ́ bá sọ làwọn èèyàn gbọ́. Sẹ́yìn lẹ kọ́ bàbá. Èmi àti ìjọ Ọlọ́run la kọ. Ẹ̀yin àtijọ́ Ọlọ́run lẹ kọ́. Bẹ̀t ilé yìí ti pẹ́ tán ti kọ́ o. Ó ti pẹ́ o. Ó ti pẹ́ tán ti kọ́ bí mi náà ṣe ń wò yìí. Ilẹ̀ àánú tá a ti ń gbàdúrà. Ok, ilẹ̀ àánú tẹ́ ti ń gbàdúrà rí. Ṣé wọ́n wọ bàtà wọ̀ bẹ̀? Wọ́n wọ. Wọ́n wọ bàtà wọ̀ bẹ̀. Wọ́n wọ bàtà wọ̀ bẹ̀. Ẹ jẹ́ mú bàtà mi kẹ́ súre kan fáwọn èèyàn. Ilẹ̀ àánú bàbá rẹ̀. Kò sẹ́ni tá a súre fún bí tí ò rí bẹ́ẹ̀. Ilẹ̀ àánú bàbá rẹ̀, ilẹ̀ àánú Olúwa rẹ̀. Ó yá ẹ súre fáwọn èèyàn. Ilẹ̀ àánú tá a wà yìí kò tó ń tá a béèrè tí kì í rí bẹ́ẹ̀. Bó máa gbó bàbá ìbàbá ẹjẹ́ ara máa fẹ̀gbẹ́ báyìí ó yá. Gbogbo ènìyàn tó wà lábẹ́ ohùn mi, tó ń gbọ́ ohùn mi, tó sì fojú méjèèjì rí ilẹ̀ àánú yìí. Mọ̀ sàmí o. Mo gbàdúrà fún ilẹ̀ àánú Ọlọ́run kò ní ṣú fún ọ. Àmín. Lábẹ́ àkóso lórúkọ Jésù ilẹ̀kùn tuntun yóò ṣí fún ọ. Àmín. Ó tó bàbá kò jù bá ń lọ ẹ má bọ̀. Ẹ já lọ ilé bàbá rèé. This is Baba's house. Ó dáa àwọn òkè la fẹ́ ṣe àṣẹ̀débí ni o fún ògo Ọlọ́run àṣẹ̀débí ni o ẹ já wò ó kí ni ó ṣẹlẹ̀. Ibi ìlànà fẹ́ fi ṣe ọ́fíìsì. Ibi ìlànà fi ṣe ọ́fíìsì. Ṣé ẹ rí bó ṣe rí? Ó dáa bàbá ẹ má bọ̀. Bàbá Kanran rè ṣe bàbá kíkan lórúkọ yín gẹ́gẹ́ torí Kanran lèmi mọ̀ yín sí. Olúṣẹ́gun. Sá. Olúṣẹ́gun. Olúṣẹ́gun. Kẹ́hìndé. Adérẹ̀mí. Akínrẹ̀mí. Èrò pọ̀ tó ń wò yín bàbá. Àwọn èèyàn ti bẹ́ẹ̀ tó 6,000 lórí ẹ̀fẹ́. Ẹ já wọlé bàbá ká wá sọ̀rọ̀. Bàbá bó ló ti jẹ́ ẹ jókòó yín bàbá. Ẹ jẹ́ mi ò fìdí ẹbí. Bó ló ṣe jẹ́ bàbá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èjìjà ọ̀wọ́ wọn o. Èjìjà ọ̀wọ́ wọn. Ìjìjà. Lákọ̀ọ́kọ́ náà ọmọ ṣiṣẹ́ ni mí. Ọlọ́run sì jẹ́ kí n máa rí iṣẹ́ tí mo yàn láàyò ṣe. Ṣùgbọ́n láàárín àkókò kan ìlara àti ọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn. Bá ń súnmọ́ bàbá dáadáa. Ìlara àtọ̀tẹ̀ dé. Àwọn èèyàn ò pè mí síṣẹ́ yẹn mọ́. Mo wá gbé ìyẹn iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ fíìmù iṣẹ́ òṣèré. Okay sir. Mo wá gbìyànjú mo bẹ̀rẹ̀ sí yaṣẹ́ yẹn fúnra mi. Ọlọ́run sì ń gbà fún mi. Ṣùgbọ́n láàárín kan mọ́tò bíi 3 4 àmọ́ tó ṣẹlẹ̀. Méjì knock. Ìkan díẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Bá a ṣe wọ̀ nìyẹn. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí mọ́tò kankan. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò sí mọ́tò kankan. Lovers all over the world. We are live here in Abúlé Ẹ̀gbá. Ṣé tòótọ́ ni bàbá? Kí lórúkọ àdúgbò yìí bàbá? Bethlehem Estate la wà. Bethlehem Estate. Ó dáa ẹ wo àti ọkọ máa pè wọlé náà. Ṣé ẹ fẹ́ kí bàbá kí ni a lè ṣe? Máa bèrè lọ́wọ́ bàbá kí ni bàbá nílò? Torí mo rí àwọn fídíò bàbá níbi tí wọ́n ti ń fi àdúrà ránṣẹ́. Bàbá súre wọ́n gbàdúrà fún wa. Wọ́n gbàdúrà fún ìjọ Ọlọ́run. Wọ́n gbàdúrà fún ẹ̀yin supporters. Wọ́n gbàdúrà fún everybody. Inú wa dẹ̀ dùn pé àdúrà yẹn ó mọ́ wa lórí. Àwọn èèyàn máa fẹ́ pè wọlé. Wọ́n fẹ́ pè wọlé. So tọ́mádẹ̀ ti pè wọlé. Bàbá yín gángan fúnra yín. Kí lẹ nílò? Kí lẹ ní ìdìbà yìí bàbá? Nǹkan 5 sí 6 péré ni mo nílò. Sá? Nǹkan 5 sí 6 péré ni mo nílò. Okay bàbá. Nǹkan ìrìn ẹsẹ̀. Nǹkan ìrìn ẹsẹ̀. Bàbá àwọn lọ́bàsì yín pọ̀ nbẹ àwọn tán máa ń wò yín. Tán nífẹ̀ẹ́ yín. Ẹ kàn sí báyìí ni pé tí mo kọ́ nílò ni pé. Nǹkan tí mo kọ́ nílò ni pé mo nílò nǹkan ìrìn ẹsẹ̀. Nǹkan ìrìnsẹ̀. Ẹ nílò rẹ̀. Ìkíní nìyẹn. Ìkejì. Mo nílò equipment báyìí. Kí ló ń jẹ́ equipment? Àwọn irinṣẹ́. Àwọn irinṣẹ́ báyìí gbé yẹn ná fídíò yẹn. Àwọn irinṣẹ́ báyìí àwọn irinṣẹ́ yìí. Tá a fi ń ya sinimá. Tá a lè fi polówó fún àwọn olùṣẹ́ ńláńlá àwọn iléeṣẹ́ ńláńlá.
oníṣẹ́ tèmi ṣe nìyẹn ẹ nílò rẹ̀ adverts àti sinimá níṣẹ́ mi mo nílò rẹ̀. ẹ tẹ̀ ìjà kọ́ dúró lórí méjì yẹn náà ẹ nílò nǹkan ìrìnsẹ̀ then ẹ nílò kí lẹ pè é sí ná àwọn equipment bàbá Kanran wà ń bí bàbá ẹ̀ dìde ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àlàáfíà lẹ́wà ẹ jẹ́ ká mọ̀ pé àlàáfíà lẹ́wà ẹ jẹ́ ká mọ̀ pé bàbá sì wà bàbá irọ́ kìí sọ̀dọ̀ tèmi bàbá ọ̀dọ̀ tèmi kọ́ àlàáfíà mo wà inú mi ẹ jẹ́ rọ́lọ́hún abẹ́ẹ̀rí bàbá ó yà mí lẹ́nu torí abẹ́ẹ̀rí bàbá sì dúró síbẹ̀ bàbá sì dúró síbẹ̀. ohun tó ń ṣe mí ni kí n ti ní tí mo máa fi ṣiṣẹ́ mi. tí mo máa fi ṣiṣẹ́ mi. ìtẹ́ mo fi ṣiṣẹ́ yín. kí n dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. kẹ́ẹ̀dẹ̀ ní nǹkan ìrìnsẹ̀. káwọn èèyàn wá lọ́ọ̀nchì fíìmù mi yìí. kán lọ́ọ̀nchì fíìmù yín ẹ ti ya fíìmù. ẹ ti ya. Kọ́lá Olóòtú ló ṣe bá a ṣe kúrò owó náà adẹ̀ ti yà òun la fi yà. bàbá Kọ́lá Olóòtú náà bá yín ṣe bẹ́ẹ̀ ṣe rí owó bẹ́ẹ̀ ṣe fíìmù yẹn mọ́gàjì bàbá Kọ́lá Olóòtú bá mi dáadáa ni àlèmọ́ sọ̀rọ̀. a ti yà. ẹ ti yà á wow. ó dúró tì mí bí Ọlọ́run ṣe dúró tì mí bó ṣe dúró yìí ló ṣe dúró tì mí. a ti ya fíìmù yẹn o gbogbo owó tẹ fún wa la fi yà á àwa fẹ́ kẹ́ ẹ bá wa lọ́ọ̀chì ẹ̀. nǹkan mẹ́ta yẹn ṣé kí n dúró bẹ́ẹ̀. ẹ dúró bẹ́ẹ̀ náà mo mẹ́ka tí bàbá Kọ́lá Olóòtú mo mẹ́ka sọ̀rọ̀ Olóòtú o Bàmí Kọ́lá ó yá bàbá mo fẹ́ kí bàbá ń sọ̀rọ̀ yín dáadáa wọ́n lẹ́yìn lẹ́ bá wọn kówó jọ yes bàbá láwọn tètè ṣe àrẹ náà á sọ̀rọ̀ lẹ́yìn ètò Olóòtú nìyẹn ó yá God bless you lovers bàbá wà ń bí báyìí bàbá ò rí ìrànlọ́wọ́ bàbá láwọn nílò nǹkan ìrìnsẹ̀ one bàbá ní báwọn bá tẹ̀lé ra àwọn kinní yẹn àwọn gájẹ́ẹ̀tì àwọn equipment yìí bàbá dá fẹ́ lọ́ǹchì ibo láti ṣe lọ́ǹchì ẹ fẹ́ káwọn èèyàn wà àbíbó ni ibi láti fẹ́ ṣe lọ́ǹchì inú ilé yìí lórí program táwa yìí láti fẹ́ ṣe lọ́ǹchì orí program lè fẹ́ ṣe lọ́ǹchì fíìmù yẹn wá dà ó wà lọ́wọ́ mi bó o láṣẹ wàá wò ó. ẹ wò ó pẹ̀lú àwọn kì í sẹ́ǹdì rẹ̀ sí. ẹ sẹ́nu pé káwọn èèyàn wò ó irú bàbá yìí mi ṣe bẹ́ẹ̀ wá ọ̀ọ́lù kan táwọn èèyàn wà á táwọn á ṣe fídíò táwọn á launch. èyí wọn pẹ́ ju èmi yóò sẹ́ǹdì fíìmù sí Agbala Gebrrie. ẹ sẹ́ǹdì fíìmù sí wa. Agbala Gebrrie ni ó wà launch rẹ̀. ok ó bá parí. ó dà lovers bàbá ẹ jókòó mi ìfẹ́ ká ẹ dìde jù á máa ṣe mo kú jẹ́rìí yín eegun yẹn ti wà ń bẹ̀ inú mi dùn sí bàbá Kanran ìsí ẹ̀ kí ni Ọlọ́run fẹ́ ṣe fún bàbá ilé ní up to 7,000 people ló jókòó tán wò yín ó túmọ̀ sí pé wọ́n tẹ̀ ọkọ́ nífẹ̀ẹ́ yín náà téèyàn 7,000 fi lè jókòó pé bàbá Kanran rẹ̀ á ti rí wọn ti pẹ́ bàbá ẹlẹ́yìn rẹ̀ ó pẹ́ kú o ẹ jẹ́ kọ́ mọ̀ fáyín ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rò pé ọ̀tá mi ti kú. àwọn kan tó bá tiẹ̀ rí mi wọn á fẹ́ bu yẹ̀pẹ̀ sí mi lára. Jésù. wọ́n ní ohun tá a gbọ́ ni pé ẹ ti kú èmi kì yóò kúkú kọ bí kò ṣe yíyé. àmín Jésù. ẹ̀yin ènìyàn mi èmi rèé o. ẹ̀yin olólùfẹ́ mi èmi rèé. bàbá Kanran rèé. ẹ̀yin èèyàn mi èmi rèé. èmi náà ni èmi ni kì wá ń ṣe mi Ọlọ́run ni. hallelujah. Ọlọ́run ni. Ọlọ́run. bàbá ẹ má bínú tí bá ní bí ìyàwó ń kọ́ bàbá ọmọ ń kọ́. ìyàwó mi ò ti ṣaláìsí. ẹ̀kọ́ nínú àwọn ọmọ mi. ìyàwó yìí ti ṣaláìsí. ẹ̀kọ́ nínú àwọn ọmọ mi ẹ pàdé wọn bí ẹ pàdé ẹ̀ bí. ṣó làǹtí yẹn. àǹtí yẹn. ó yẹ bá ń pàǹtí yẹn wá kó wá káwọn èèyàn ẹ bá ń pọ̀ wọ́n wá. bàbá ní ìyàwó àwọn ti ṣaláìsí bàbá mi gbọ́ yẹn nínú sítórì mo ṣe ń gbọ́ yẹn níwájú Ọlọ́run àti ènìyàn ẹ má sunkún bàbá mi mo ṣe ń gbọ́ yẹn ni ok ara wọn mọ yín wá àǹtí God bless you what's your name what's your name àǹtí Wùmí ó yẹ káwọn èèyàn kẹ lẹ́yìn lọ́mọ bàbá o. ẹ káàsán mo kí everybody èmi ni ọmọ Chief Kanran. ẹ̀yin lọ́mọ Chief Kanran God bless you can go. ara àwọn bàbá ní kẹ́lẹ́ wọn pé bàbá bímọ o bàbá ní ìyàwó àwọn wọn náà ti ṣaláìsí bàbá Ọlọ́run àfọ̀run rẹ̀ kẹ́ wọn. bàbá ẹ pẹ̀lẹ́ I feel your pain sir. ká má sọ̀rọ̀ jù ó yá ẹ máa pè wọlé 07054900751 ó fẹ́ gbóhùn bàbá àbí ó wù ọ́ láti donate gangan
mo nílẹ̀ kan mo lẹ́nìkan ti send 50,000. Yes sir. Láìpẹ́ mo tún wo 20,000 kan. 70,000. Ẹ máa bá mi tètè máa wo kọ́mẹ́ǹtì yẹn. Inú àwọn èèyàn máa dùn láti support bàbá ní ọ̀sán yìí. People will be more happy to celebrate bàbá. Àwọn èèyàn náà ní ẹ máa lọ ọ̀dọ̀ bàbá Kanran. Àwọn èèyàn ń pè mí mẹ́sàn-án mẹ́wàá. Ẹ máa lọ ẹ ní sùúrù wọn ní rọ́wà ní sùúrù. Ẹ máa lọ ó yá àti dọ́dọ̀ bàbá Kanran o. Bàbá Kanran ti wà ń bí báyìí àti dọ́dọ̀ wọn. Àti dí ọ̀dọ̀ bàbá Kanran àti dọ́dọ̀ wọn. Bàbá ògo ni fọ́lọ́run láyé yín. Abáyé gbé Ọlọ́run ga. Ó yá ẹ máa pè wọlé 07054 900 751 07054900751. For the last time is 07054900751. Ó yá máa pọ̀ wọlé. Bàbá Kanran bẹ níbí o. Ó yá ẹ máa pọ̀ wọlé. God bless you. Amen. We love you. Ó yá máa bá àwọn kọ́mẹ́ǹtì yẹn. Bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé torí pé Ọlọ́run ti fi àánú yín sí wọn lójú. Ẹ kọ́ dúpẹ́. Ẹ̀yin ènìyàn wa mo dúpẹ́ lórúkọ Ọlọ́run alààyè. Mo dúpẹ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì pé Ọlọ́run yàn yín ó dẹ̀ fi àánú sí yín lójú láti gbé iṣẹ́ mi sókè láti ràn mí lọ́wọ́. Ire àti àánú àwa àyèrè. Àmín. Orí ètò lẹ́wà máa. Bí ẹ ti ń ṣe ọ̀nà yín máa là. Orí ètò lẹ́wà máa. Ògo Ọlọ́run ẹ̀wọ̀ Ọlọ́run ahùn láyé yìí. Àmín Jésù. Ẹ ká sọ máa. Tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó sì ṣe. Àmín Jésù. Jésù Olúwa. Bẹ́ẹ̀ ni màá ń gbọ́ yín mà. Dickiness Ayodeji. Yes ma. UK mo máa ń support yín gan Pastor Agbala Gebrrie. Yes ma. Pastor Amusan. Yes ma. Bẹ́ẹ̀ ni mà Bẹ́ẹ̀ Dickiness mo ti mọ̀ mà. Dickiness láti London Ayodeji. Yes ma. So mo máa support yín, mo máa support bàbá Kanran nísìnyí. Máa san immediately 20,000 naira. 20,000 naira. God bless you. 90,000 sir. Ẹ ṣé màámi ẹ máa rà àánú gbà. 90,000 sir. Hello ma sórí hello ma. Hello. Ó yẹ ó ti ń yá báyìí. Hello sórí ètò lẹ́wà. Hello, Emma, Castle, sir. Dádì wa ra sà. Jésù olùgbàlà ṣeun sà. Olúwa, Ọlọ́run á sọ agbára náà dọ̀tun. Àmín. Àmín. Àgbélébùú tí ẹ gbé kò ní ṣẹ mọ́ yín. Àmín dádì. Bí ẹ ṣe ń ṣàánú fún èèyàn dúdú, tẹ́ ẹ ń ṣàánú fún èèyàn pupa, ẹ ń ṣàánú fọ́mọdé, ẹ ń ṣàánú fágbà. Ẹ fẹ́ mọ tribe, ẹ fẹ́ mọ bó ṣe rí. Lórúkọ Jésù. Bí ẹ ṣe ń ṣàánú yẹn, àánú yẹn ò ní dìbì mọ́ yín. Àmín. Bàbá ẹ ní ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ìdí tí mo fi ń ṣàdúrà fún yín ní wípé. Ẹ ṣé o. Dádì orí ètò làwà dádì èrò pọ̀ tó ń pè orí ètò làwà ẹ má bínú sà. Orí òde pé ọ̀dà ẹ má wọlé bàbá Kanran. Yes ma. Ẹ kọ́sẹ̀ nọ́mbà wọn sí mi máa privately ni tàbí òkè ṣe tèmi openly. Yes sir. So bàbá bu nọ́mbà wọn ẹjọ́ and I will send them something. Ẹnìkan ti fún wọn ní 15,000. Bàbá ẹ gbé fòyín sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí. Ẹ ṣé o. Ẹ mú fòyín wá ká gbé sí kámẹ́rà kí n snap nọ́mbà yìí fún wọn. 105,000. 105,000. 105,000. Adúpẹ́ o. Bàbá ó yá ẹ jẹ́ n tètè bá yín snap nọ́mbà yìí. Ó yá ẹ má pẹ́ lórí ẹ̀. Ó yá 07054900751. 5,000 ti wọlé o. 110,000 sir. Hello sórí ètò lẹ́wà. Orí ètò mo wà. Yes ma. Yes ma. Kújọ́ mẹ́ta dájú. Yes ma mi. Èrí máa ń pa mí tó bá ti pè mí màmí. God bless you mami. Yes ma. Yes ma. Yes ma. Amen. Yes ma. Ọlọ́run máa ṣàánú wa lọ́rọ̀ àwọn amúrọ̀bà tó wá ń bá bàbá ilé gbowó lọ́wọ́ bàbá fẹ́ gbowó lọ́wọ́ bàbá. Ọlọ́run máa ṣàánú wa. Anyway mo ní kí wọ́n ní máa sẹ́ndì kan sí wọn. Ṣáàlẹ̀ mọ yẹ ká lè pè mọ́mí wa. Màmí. Mo wọ́n fẹ́ sọ̀rọ̀. Ó dà mà. Bẹ́ẹ̀ ni mo ti mọ̀. Mọ́mí Adéṣà mo ti mọ̀ màmí. Ẹ ra mà. Yes ma. It's 07054 9000751. It's 07054 9000751. Ó yá
ẹ máa pè wọlé ẹ máa bá wa dékọ̀ ibo láti wà live náà orí kíni àtorí kíni YouTube wa wà live báyìí Instagram wa wà live báyìí TikTok wa ń kọ́ ṣó wà live ó yẹ kí gbogbo èèyàn wà live please yes our YouTube ẹ jẹ́ snap number ìsinyìí ẹ gbé sí kámẹ́rà ó yẹ ẹ máa pè wọlé bàbá ẹ dúpẹ́ pé wọ́n ṣe o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn nílé lóko nítòsí lọ́nà rere mo dúpẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ mo sì máa dúpẹ́ títí fún oore ọ̀fẹ́ àti àánú tọ́lọ́run fi sí yín lọ́kàn láti ṣe àwọn nǹkan tẹ́ ẹ ń ṣe àtàwọn tẹ́ ti ṣe àtàwọn tẹ́ sì máa ṣe lónìí àti tẹ́ sì máa ṣe lẹ́yìn òní ire àti àánú ayọ̀ àti dùnnú ijó àti ayọ̀ lẹ́ ó fi gbà o. ó yá mo máa ń gbé kọ́ yẹn a ti ṣe nọ́mbà yẹn ẹ máa rí ń bẹ̀ ẹni kẹ́ ẹ pé òun ní ọwọ́ náà máa pè yín bẹ̀ tí àwọn alẹ́ ti gbàgbé nọ́mbà wọn nìyẹn. 110,000 sir. 110,000. wọ́n ti fún wọn ní 20,000 bí báyìí. 130,000. 130,000 sir. receipt ti ń wọlé o àkódà àtúrẹ́ni fún bàbá 1,000 gan. 131,000. ó yá bá wa gbé bàbá gangan. ẹ bá wa gbé àwọn kọ́ yẹn ẹgbẹ́ àwọn kọ́ yẹn pick those calls 20,000 kan ti wọlé. 151,000 sir. èló ló pé. 151,000. bàbá kí làwọn kan tẹ́lẹ̀ nílò ẹjẹ́ àwọn èèyàn mọ̀. gẹ́gẹ́ bí mo ti sọ mo sọ pé equipment láti fi ya iṣẹ́. equipment láti fi ya iṣẹ́. láti fi ṣe advert àti ọkọ̀ ta lè máa gbé rìn. equipment láti fi máa ṣe advert. bẹ́ẹ̀ni. ẹ nílò nǹkan irinṣẹ́. bẹ́ẹ̀ni. kò sí tọ́lọ́hún lè ṣe. tá máa fi ya sinimá wa. kò sí tọ́lọ́hún lè ṣe bàbá. bẹ́ẹ̀ni. kò sí tọ́lọ́hún lè ṣe. mo gbàgbọ́. àwọn tí wọ́n kàn ti máa ń wòye ti pé ẹ túbọ̀ dúpẹ́ lọ́wọ́ wọn pé pé ẹ mórè o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tí ń wò mí tipẹ́tipẹ́. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá àti ìyá mi mo mórè o. ẹ ṣé lóòótọ́ láti fi ohun púpọ̀ fún yín tó lè mú yín rẹ́rìn-ín tó lè mú inú yín dùn tó lè má yọ yín kún tó lè mú ọkàn yín fúyẹ́. àkókò yìí rèé fún ẹ̀yin olólùfẹ́ mi láti sọ pé gbére o mo rà pé ẹ ti ń ṣe mo pé ó ṣe mo pé tó ti ṣe sẹ́yìn ẹ ṣé mo dúpẹ́ o. ìdáhùn yẹn ti ràn yín lọ́wọ́ rí dáàdì ṣé wọ́n ràn yín lọ́wọ́ rí. onímọ̀sọ yìí nígbà tí mọ́gàjí olóòtú tó dìde pẹ̀lú àwọn èèyàn dìde àdẹ̀sáré fi ya fíìmù yẹn òun la. 20,000 ti wọlé o. 171,000 sir. mi ò gbọ́ ẹ̀bọ̀dá yìí. 171,000 sir. 171,000. ṣé o òun la pè ní ṣọba lójú ìdààmú lówó. 171,000. ìta aláfẹ́ launch ní kíákíá yìí outcome yẹn nìyẹn. outcome yẹn nìyẹn. lẹ fi ya fíìmù yẹn. bàbá ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run ó tẹ̀síwájú ọlọ́run kì í dáwọ́ iṣẹ́ rẹ̀ dúró aṣọ́re tán lọ́lọ́run. Hey, we then use the process to okay. Ẹ jẹ́ bàbá àwọn èèyàn ní ṣe pé ṣé bàbá ò tún lé wọn ṣe ni bàbá ò tún lé wọn ṣe bẹ́ẹ̀ ọkọ̀ ní kókó báyìí fún bàbá àbí kí lè ní ìgbà tí ní rin iṣẹ́ tí mo dẹ̀ ti lọ́kọ̀ 10,000. 181,000 sir. mi ò gbọ́ o. 181,000. bàbá mo kàn fẹ́ kẹ́ ẹ máa dúpẹ́ torí àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. mo ń dúpẹ́. pé ẹ tí ẹ wò mí ràn ẹ̀yin èèyàn mi yìí. mo ń dúpẹ́ ẹ̀yin ènìyàn mo ń dúpẹ́. ṣe rí ilé tá à ń sọ nípa rẹ̀ yìí. 20,000 naira. 201,000. 201,000 sir. ṣe mo dúpẹ́ o. ilé tá à ń sọ nípa ẹ̀ yìí ṣe rí tí irinṣẹ́ bá dúró tí mọ́tò dúró ilé fún ara ẹ̀ máa dúró. bẹ́ẹ̀ ni kí lẹ pé bàbá. tí irinṣẹ́ bá dúró. tí irinṣẹ́ bá dúró. tí mọ́tò wà lẹ́sẹ̀ mi. ilé yìí máa dúró. ilé yìí máa padà dúró. ó máa dúró. tí mọ́tò bá ti wà lẹ́sẹ̀ yìí tí irinṣẹ́ dúró. ṣé mọ̀ pé ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ
iṣẹ́ tí n bá bẹ̀rẹ̀ sí ṣe é sì pẹ̀lú equipment. ṣé ẹ tún gbọ́ bàbá so ẹ gbọ́ bàbá kílẹ̀ ẹni kí ni. ìkáwọ́ ẹni kì í tọ́ ní jẹ. ẹ wá ní iṣẹ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí. iṣẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú equipment sí pẹ̀lú mọ́tò káàkiri ilé máa dúró láìpẹ́ láì jìnnà a máa pè yín kẹ́ wá bá wa sílé. amen amen ó mà lágbára ọlọ́run ló lo ohun gbogbo lọ́dọ̀ ọlọ́run ló lo ohun gbogbo ní ìkáwọ́ bàbá Kanran ti pẹ́ kì í ṣe kì àlẹ́ bàbá Kanran bàbá wa ìtúrú wo pè wọ́n ní grandfather wa bàbá rẹ̀ àwọn agbójúmọ̀ wọn ni. lo 52 years lórí ẹ̀. sá 52 years. wọn àti ìbí mi nígbà bẹ̀rẹ̀ mẹ́yìn mi sì ń ṣeré káàkiri àdúgbò lọ́wọ́. kádùpẹ́ lọ́wọ́ tá a dẹ̀ tí tá a tẹ̀ ń bẹ̀ ọpẹ́ ńlá ni. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. àmì ó ti sọ fún àwọn èèyàn ni pé yes sir, ó dára kí ẹ appreciate wa nígbà tá a wà láyé kó má jẹ́ ìgbà tá a bá kú tán lẹ́ẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ máa appreciate wa. ó wù mí kí appreciate wa nígbà tá a wà láyé báyìí. nígbà tí a wà láyé. kí celebrate wa nígbà tá a wà láyé báyìí. kó má jẹ́ òkú wa lẹ́ẹ̀ máa celebrate. ṣe rí i pé àwọn ò gbá ìsàn wá sórí program yìí a ò ṣàìsàn ọlọ́run ò jẹ́ ká ṣàìsàn ṣùgbọ́n pé nítorí àṣà. sórí ètò lẹ́wà bàbá mò ń bọ̀ sórí ètò lẹ́wà ìpè yẹn ń wọlé gan ó dẹ̀ ń rí yes sir. mo ti sọ 30,000 bàbá 30,000 sir 30,000 231,000 sir. èló ló pé 231,000. ẹ mà ṣe o dádì adúpẹ́ o ẹ ṣe dádì God bless you. mo dúpẹ́ sá. yes sir we appreciate you. I appreciate you so much. ó jẹ́ ló bọ̀dá yìí. 231,000 sir. ó jẹ́ 231,000 naira. ẹ ṣe dádì o 10,000 kan ti wọlé o. 241,000. 241,000 ẹ dágbé kọ iná sórí ètò lẹ́wà. sórí ètò lẹ́wà òun ò sí lórí ètò. mo bá yín yín lọ́hùn bàbá ṣẹ́ni pé àwọn yẹn ti ẹ̀kọ́ dúró tán wò yín ná ìyẹn kọ́ mú ọpẹ́ àkọ́kọ́ wá pé wọ́n dúró wọ́n ń wò yín ìyẹn mú ọpẹ́ àkọ́kọ́ wá 10,000 kan náà ti wọlé. 251,000 sir. 2 what? 151,000. 251,000. àmọ́ appreciate ẹni iná o náà ṣe wọ̀nba o náà ṣe 1,000. 252,000. God bless you. ẹni ẹni tó nà. God bless you. ẹbí ìwọ̀n ikú ni wọ́n. bẹ́ẹ̀ni ohun tí wọ́n lágbára lọ́ṣẹ̀. ẹ ṣé o God bless you thank you for supporting bàbá bàbá Kanran bàbá Kanran ọjọ́ tí bàbá bá mi sọ̀rọ̀ tá a ṣe fídíò kan tí mo rí wọn àánú mi ṣe wọ́n mo dẹ̀ ṣe tí wọ́n á rí wọ́n sí náà àánú mi túbọ̀ tún ṣe wọ́n àánú mi túbọ̀ tún ṣe wọ́n èmi ó sì fẹ́ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run kí àánú kó dìde fún wọn kí bàbá rí àánú ńlá gbà kí bàbá yin Ọlọ́run nǹkan yin Ọlọ́run kí bàbá yin Ọlọ́run mo tún lè padà dúró tó lọ ẹnìkan náà send two sí bàbá 2,000 ẹ ṣé 254,000. God bless you ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé adúpẹ́ ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé the Lord bless you ẹ máa rí àánú gbà amen. 07054 900 751 is 070 54900 751 is 070 54900 751 070 751. God bless you, we love you. Ó yá bàbá Kanran ń bẹ níbí bàbá ẹni wọ́n tó ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹni wọ́n ṣe lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́ o ní gbogbo ọ̀nà ire àtànú àwa yín rí o ògo yín àfarahàn dáwọ́lé yín ayọ̀rí sí ẹ̀. àmín 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 amen. bá mi dé kọ́ yẹn bá mi dé kọ́ yẹn.
10,000 kan ti wọ bí báyìí. 264,000, sir. 264,000. ẹ mà ṣe o. Bámi wo kọ́ mi 10,000 kan náà ti wọlé bí. 274,000, sir. 2 kilo pé. 74,000, sir. 274. ẹ mà ṣe o. 274. ẹ ṣe àdúpẹ́ o. Two kilo pé náà. 274,000, sir. 274. 10 kan náà ti wọlé ń bí báyìí. 284,000. 284,000, sir. 284,000. Yes, sir. Fún tí Ọlọ́run ó tún ṣe fún yín bàbá. Ẹ pray fáwọn èèyàn pé wọn ò ní rí dààmú. mo gbàdúrà lórúkọ Jésù Násárẹ́tì ẹ ò ní rí dààmú. Àmín. ẹ ò ní rí wàhálà. Àmín. ìṣòro tó máa ga 10,000. 294,000, kò ní sir. dé báyìí. Àmín. ọwọ́ tí ń jẹ ní níyà Ọlọ́run yóò dá dúró. Àmín. àmì wò tàbí ìdánwò tó lè gba omijé lójú yín lónìí Ọlọ́run nù kúrò. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. àmín Amen. lórúkọ Jésù. Amen. Amen. Daddy, ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run làwọn ń wò. Wọ́n ṣe bóyá Chief Kanran ti gbà yẹn tó sì máa. Ẹ jẹ́ kán mọ̀ bàbá. ṣé ẹ rí Chief Kanran mo sọ fún àwọn èèyàn. Sórí ètò lẹ́wà. ọ̀tọ̀ ni ìránṣẹ́ Wọ́n Ọlọ́run sì lórí ètò. Akínrẹ̀mí ọ̀tọ̀ ni ènìyàn méjì ni wọ́n. Olóyè Kanran jẹ́ òṣèré àtẹni tó ń polówó ilẹ̀ tàbí kọ́ńpìnì tàbí ilé. Ìránṣẹ́ Ọlọ́run Akínrẹ̀mí ó jẹ́ ènìyàn tó gba ìpè tàbí láti ran àwọn ìránṣẹ́ tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run tó dàgbà tó dúró síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Léfì tó dàbí Samuel níwájú Élì ṣẹ́pọ̀ ti yàtọ̀. Torí náà a fi ìpè ọjọ́ náà àti ìgbà náà a fi súre fún yín. Mo ní gbogbo ọ̀nà. 20,000 naira. 314,000, sir. Mi ò gbọ́ o. 314,000. kó wá yín. 314,000. Amen. Ìrì ọ̀run kó ṣẹlẹ̀ yín. Amen. Aláàánú kan àti olóore dámidá kó wá yín rí kó wá mi rí. Jésù Olúwa wa. Àmín. Èló ló pé bọ̀dá yìí? 314,000, sir. 314,000 naira. Yes, sir. Sórí ètò lẹ́wà sà. Wọ́n sì lórí ètò. Wọ́n ti sùn mẹ́tò. Wọ́n ti súnmọ́. Wọ́n ta kété sí ni. Pé ẹ ti ẹ̀ jókòó pé àwọn èèyàn ti ẹ̀ ń wò yín bàbá. Orí ọ̀fẹ́ ńlá kan ni. Orí ọ̀fẹ́ ńlá kan ni tí ò wọ́pọ̀ tí ò common. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni. Tó mọ́jú. Tó mọ̀jọ ẹ̀yin àgbálẹ̀ sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni èèyàn ní owó bí tá wà. 20,000 naira. 20,000 naira. 20,000 naira. 334,000, sir. 3 what? 334,000. 334,000. Hello, sir. A wà pẹ̀lú yín ìpè yẹn ń já ìpè ní yes ma. 341,000. Orí ètò lẹ́wà ma. Yes ma. Àmín o Jésù. From me, I will contribute £100, sir. £100. God bless £100 sí èló ní ilé. God bless you. Ó máa sùn 100,000 ṣé? Wọ́n fún bàbá Kanran ní 100,000 naira. Ẹ bá ń pàtó fún Jésù. 441,000. Mi ò gbọ́. 441,000. Ògo ni fún Jésù. God bless you. Ògo ni fún Jésù. Ògo ni fún Jésù. Ẹ ṣé mọ́mì, a dúpẹ́ mà. Ẹ ṣé, ẹ dúpẹ́ gan bàbá. Bàbá náà kí yín o. God bless you. Yes ma. Yes ma. It shall be well with you. You're
One let deserve more. I appreciate Money, you it. deserve more, sir. I You appreciate deserve it so more. much. God bless you. Receipt you got you 5,000. 446,000, sir. 20,000 naira. 486,000, sir. Yes, ma'am. Yes, ma'am. Yes, about that. 466,000, sir. Sórí ètò lẹ́wà. Yes, ma'am. Bàbá Kanran ẹ káàsán. Ẹ káàsán máa o. Ẹ wò a fẹ́ràn yín gan-an. God bless you, ma. Dídí wò pé mo máa pèsè show yìí ni ẹ wò. From the bottom of my heart, 2,000. we need 50,000. 50,000. God bless you, my. 516,000. It shall be well with you. 518,000. And whatever you lay your hands upon shall be prospered. Amen. Amen. God will always honor you in all your ways. Amen in Jesus' name. It is well. God bless you, sir. Amen. 518,000, sir. Ó jẹ́ 518,000 àti wọ 500,000. Ògo ni fún Jésù. Bàbá Kanran irun àánú wà lára yín. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Àwọn èèyàn nífẹ̀ẹ́ yín. Bàbá ti rí 500 wọ́. 18,000, sir. 518,000. 518,000. Mo bá bàbá yọ̀, mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Agbéyọ̀gá bàbá. Olúwa ẹ ṣé. Agbéyọ̀gá bàbá. Olúwa ẹ ṣé. Ẹ ṣé o. Ẹ ṣé Olúwa wa. Àwọn tá a kó wá wọn ti jẹun àárọ̀. Ẹ ṣé Olúwa wa. Bẹ́ẹ̀ni wọn ti jẹun. Ẹ ṣé Olúwa wa. Ẹ ṣé Olúwa. Jésù Olúwa wa tẹ́ bá ti jẹun kẹ́ wá tún orin yín kọ. Ẹ tí jẹun. 20,000 láti 538,000, sir. 20,000 láti YouTube. Yes, sir. 538,000. Ẹ̀yin ará YouTube ẹ ṣé o. God bless you. God bless you. Ó yá máa wo 07054 900 751. Ó jẹ́ lò. 538,000, sir. 538,000. 538,000. 538,000. Ẹ máa ṣe o, adúpẹ́ o, bàbá dúpẹ́ gan wọ́n ní ẹ ṣe o. Ẹ ṣé o. Hello ma, orí ètò lẹ́wà. Yeah, mo wà lórí line pẹ̀lú yín, so mo ń try láti send owó yẹn, mo fẹ́ send 10,000 sí bọ̀ mo ṣe ń ṣe lọ́wọ́ kò ìlọ òun ni ò jẹ́ tí send message sí yín. Ẹ ṣé gan ni ma. Wọ́n láwọn fẹ́ send 10,000, wọ́n ní kò tí lọ, ó máa lọ. Mọ́mì wa yóò lọ. God bless you. Ẹ ṣé mọ́mì, God bless you ma. Ẹ ṣé ma. Yes ma. God bless you, ma. Ẹ ṣé ma. Yes ma. Bàjẹ́ sọ 20,000 kan ti wọlé. 558,000, sir. 558,000. 558,000. Yes, sir. 558. 558. 558. Wọ́n ṣe àjọ sójà ní tiẹ̀ báyìí. Ó fi fìlà jọ sójà, ó fojú jọ sójà. God bless you lovers. We love you. Ẹ ṣé o. Ẹ ṣé o. Thank you for supporting Baba Kanran. Ṣáwa TikTok báyìí. TikTok Baba Kanran rèé bàbá. Ẹ káwọn èèyàn tó wà ní TikTok, ẹ káwọn tó wà ní YouTube. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi lórí TikTok. Ẹ tẹ́ wà lórí YouTube. Mo gbàdúrà pé àánú tí ìran àti ìdílé mi àti ti yóò tí ì rírí kó lu àkókò yìí lọ́wọ́. Àmín. Ògo ẹwọ Ọlọ́run kó wá yín rí. Àmín. Àti YouTube àti TikTok kí Ọlọ́run ayérayé kó fà yín lọ́wọ́. Àmín. Ẹ pray fún àwọn tó wà ní Facebook. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook lórúkọ Ọlọ́run ìpè ayọ̀ lẹ́ ó máa gbà. Àmín. Ìgbéga ìdùnnú yóò dé bá. Àmín. Àwọn tí Instagram náà wà ń bẹ̀. Àwọn tó wà lórí Instagram mo gbàdúrà fún yín o. Bí ló bá jẹ́ lótìtọ́ ni àáké sọnù. Tọ́wọ́ agbára sì fi igi wá rí
gbogbo ohun tí ayé ti gbà lọ́wọ́ yín tí èṣù ti gbà lọ́wọ́ yín tí ẹ̀ṣẹ̀ ti gbà lọ́wọ́ yín àti tèmi mo gbàdúrà lórúkọ Jésù Násárẹ́tì ọba tó wà kiri kò gbọ́ àrí fún mi. méjèèjì ojú bá náà lọ yà ẹ ṣé o ó yà mo kọ́mẹ́ǹtì yẹn ẹ jẹ́ wo kọ́mẹ́ǹtì àbí òun ò sí ń bẹ̀ yẹn tiẹ̀ àwọn yẹn ń sẹ́ndì mẹ́sẹ̀gì o wọ́n ń sẹ́ndì mẹ́sẹ̀gì o. Okay, 2,000 kan ti wọlé ń bí. 560,000 sir. 20,000 kan ti wọlé ń bí. 580,000 sir. 580,000 sir. 580,000. bó ṣe máa ń powó ìgbọ́dọ̀ bí pé olójú ogun rí. bíi pé o ti lọ báwọn Sambisa jà ní ó ṣáàpù ni ó dà ń gbọ́ wọn ló ṣáàpù ó mu Sharpman kò lo Panadol pana expert ló ń lò. káyọ̀ tó fún yàn ní ẹni bá ń bẹ̀ ní tàbí fún ní kọ́nẹ́ẹ̀lì ní bá ń bá a rìn. ẹni tàbí fún kọ́nẹ́ẹ̀lì bàbá tàbí fún kọ́nẹ́ẹ̀lì. 10,000 naira. 590,000 sir. bàbá ṣe bó lè ṣe gbọ́ bàbá kan fún mi kọ́nẹ́ẹ̀lì. àwọn ti wí fún mi. wọ́n ti wí fún yín. mo ti gbọ́. kání má ti di kọ́nẹ́ẹ̀lì mo ṣe ń bọ̀ ìmọ̀ àkàkọ́ àwọn sójà dà. kí ni fi ń ṣe yìí. sẹ́wà ní sábà. níbo láti. ọjọ́ ọlọ́run àti àṣà. bàbá kàrán kan báyìí 10,000 kan ti wọlé mi o. 600,000 sir. 600,000 sir. 6 kílẹ̀ pé. 600,000. 20,000 kan ti wọlé mi. 620,000 sir. mi ò gbọ́ yín bọ̀dá. 620,000 sir. 620,000 ẹ bá ń pàtẹ́wọ́ fún Jésù. God bless you, God bless you, God bless you. àwọn èèyàn fi rìsíìtì ránṣẹ́ ṣe o. ẹ ò ní máì ní ẹ ò rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ó jẹ́ ló bọ̀dá yìí. 620,000 sir. 620,000 sir. 5,000 naira. 625,000 sir. èló lẹ pé. 625,000. 625,000 sir. 625,000 625. ó yá ẹ máa pè wọlé 070. 50,000 naira. èló lẹ pé. 675,000. That's on Facebook. látọ̀ online ẹ jẹ́ ń wo capri fẹ́ nìyẹn. Títí Banjo. 50,000. 675,000 sir. 675,000 sir. 675,000. a máa ti ń lọ 1 million wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá wọn nífẹ̀ẹ́ yín ẹ dúpẹ́. mo gbàdúrà o. níwọ̀n ìgbà tí ọlọ́run alààyè kan wà tí kì í ṣe ọlọ́run àwọn òkú. kàràkàrà owó mọ́tò ń pé lọ. gbogbo ẹ̀yin ènìyàn. èyí tẹ́ ẹ rò pé ìtẹ̀síwájú mi ni ẹ wà fún. àti fún ìgbéga ọ̀rọ̀ ọlọ́run mo gbàdúrà ní gbogbo ọ̀nà ire kó wá yín. àmín Jésù. ọba tó pàṣẹ èyí tí ẹja fi jáde látinú omi tá a fi rí owó nínú rẹ̀ ọ̀rọ̀ yín iṣẹ́ yín ìgbéga yín ìtẹ̀síwájú yín kò di àríyànjiyàn. àmín Jésù. bẹ́ẹ̀ ni yóò rí. àmín. kò ní yí padà. àmín. ògo ni fún ọlọ́run. hallelujah. Jésù agbára wa. àmín. ó jẹ́ lò ó. 675,000. 675,000. màmá yẹn ti ṣe sí yín iṣẹ́ wọn ṣe gbọ́ sà. hello. hello. màmá yẹn ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀ ẹ lọ wọnú kíní bẹ́ẹ̀ yẹn. 675,000. mi ò gbọ́ bọ̀dá yìí sọ̀rọ̀ tó pé 675,000. ṣé lẹ́nu sínsìn náà. Yes, sir. olúwa mi o mọ fèmí náà lẹ̀ gbogbo ẹni tí ó ra àánú gbà níbí ẹ make sure pé ẹ ṣe ẹ mo gbàdúrà ẹ̀yin náà rí àánú gbà. ó jẹ́ lò. 675,000 sir. 675,000. Yes sir. 675,000. bàbá mo bá yín lọ́hùn mo bá yín Ọlọ́hun. ìṣẹ́jú mélòó la wà báyìí? how many minutes la wà báyìí? 44 minutes la wà. a ti lò 44 minutes pẹ̀lú bàbá. bàbá dẹ̀ ti rí lò. 674,000. 675,000 sir.
Okay. Receipt recovery 2,000. 677,000. Ẹ ṣé o. Ẹ ṣé o, àdúpẹ́ o. God bless you, God bless you, God bless you, God bless you. Amen. Mo like àdúrà yẹn bàbá ẹ tún ṣe. It shall be well with you. Amen. Daddy mo like òyìnbó yín. Ẹ yá mi. Kí n lọ máa fi rọ́ọ̀kì Ìbàdàn. Kán mọ̀ pé wọ́n gbé. Bàbá ẹ tún sọ náà ẹni. It shall be well with you. Hey, mo gbé. Ìparí àwọn ló mú mi. Bàbá ń gbọ́ parí. Bàbá ní it shall be well with you in the mighty name of Jesus. Irọ́ Jesus. ẹ̀ mo ti ẹ ti sọ with you. Irọ́ ìgbà. Èyí tẹ́ ẹ sọ ni mo fẹ́ gbọ́. It shall be well with you. Hey, Olúwa. Fẹ́ ìbò tẹ́ ẹ sọ ìbàbà. Daddy. Torí pé ẹ sọ ìbò yẹn. Eléyìí ẹ fi ra tíì ni o. Ẹ tẹ́wọ́. It shall be well with you. Amen. It shall be well with you. Amen. I say it shall be well with you. Amen. It shall be well with you. Amen. It shall be well with you. Daddy ó fẹ́ gbogbo mi It tán. shall be well with you. And with you náà ni. It shall be well with you. Olúwa iye. It shall be well with you. Bàbá àmín. It shall be well with you. Mo gbé mo. Amen. It shall be well with you. And it shall be well with you. Amen. It shall be well with you. Amen. In Jesus' name. Amen. Koto ẹ ti parí àdúrà. Ẹ parí àdúrà yóò ní Jésù Olúwa wa. Yéé! Sórí ètò lẹ́wà o. Àbẹ̀yìn ètò wọ́n sí lórí ètò. Òkè ètò náà wà. Ikùn ètò. Ìdí ètò. Sórí ètò lẹ́wà. Yes, Daddy wa. Yes. 10,000 naira. 687,000. Ẹ ṣé o. 687,000. Amen. Amen. Ó jẹ́ lò. 687,000, sir. Olóore bàbá dà. Ó yá máa bọ̀. Ẹlòmíì ò tí mọ̀ pa wà live. Ẹ wo bóyá live mi sáà lè pẹ́ dé Ìbàdàn náà tá bá pò mí títí. Last Friday. Ọ̀nà jí àbí? Last Friday. Ọ̀nà jí àbí? Ó dà ẹyọ. Bàbá ẹ jẹ́ ká mọ̀ pé nǹkan ìrìnsẹ̀ la fẹ́ rà pé nǹkan ìrìnsẹ̀ lẹ nílò. Ẹgbẹ́ ẹ̀yin ènìyàn wa. Nígbà tí Kristi fẹ́ rán wọn ṣáájú ọ̀sẹ̀ ìjìyà, ó ní kí wọ́n lọ sí ilé yẹn, ó ní kí wọ́n tú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá, ó ní ẹnikẹ́ni tó bá béèrè pé kí lẹ́yìn fi ṣe, ó ní ẹ wí fún wọn pé Olúwa ní fi ṣe. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ẹ̀yin náà fi ṣe lónìí. Nǹkan ìrìnsẹ̀ la fẹ́ àti equipment tá a máa fi ya iṣẹ́. 15,000 ti wọlé o. 702,000, sir. Bàbá ẹ dúpẹ́. 702,000. 10,000 naira. 712,000. Ẹ ó rí àánú gbà. Àmín Jésù. Mo ní ẹ ó rí àánú gbà. Àmín Jésù Kristi. 20,000. 732,000. Ṣé ẹ rí tí n bá tá a bá ti ní àwọn nǹkan wọ̀nyí equipment àti ohun tá a máa fi rinṣẹ́, ṣé ẹ rí tá a bá tún wá sórí pé a fẹ́ ṣe program kankan ẹ fọwọ́ lọ̀ wọ́n á fún ẹ gbọ́, nítorí àwa mọ̀ pé n tá a bá fọwọ́ ṣe báyìí níṣẹ́ tá a ní lọ́wọ́ ó dáa púpọ̀ jù. Ìyẹn la fi ń bẹ̀bẹ̀ fún equipment, pa fẹ́ ra equipment àti mọ́tò. Èèyàn kan béèrè pé kí ló dé tá a sọ pé kó ra block àti sìmẹ́ǹtì fún wa ká fi kọ́lé tàbí kára lẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, tá a bá ti lọ ṣàwọn iṣẹ́ yìí tí equipment ti wà, mọ́tò tá à ń gbé fi irinṣẹ́ ti wà, ẹ rí i pé láìpẹ́ láì jìnnà a ó pè yín kẹ́ wá bá wa sílé. Amen. Nítorí náà ẹ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́, Olúwa yóò sì ràn yín lọ́wọ́. Àmín Jésù. Bàbá mo fẹ́ràn tẹ̀ ń sọ pé ìyẹn ni kó ṣáájú. Ìyẹn ni kó ṣáájú. Kí lè má ti ṣáájú. Nígbà tí iṣẹ́ bá wà lọ́wọ́ wa tá à ń gbaṣẹ́ lọ́tún lósì. Wọ́n ti fún bàbá ní 50,000. 782,000, sir. Mi ò gbọ́ o. 782,000. Olúwa ṣeun. Ẹ ṣé o. 782,000, sir. 782,000. Ṣé àdúpẹ́ o. 782. Wọ́n fún bàbá ní 20,000. 802,000. Ẹ ṣé àdúpẹ́. Mi ò gbọ́ o. 802,000, sir. 802,000 bàbá ẹ̀ jù bẹ́ẹ̀ sà. Ó ti ń lọ 1 million.
tó bá dẹ̀ fi lè wọ̀ báyìí kílẹ̀ tó ṣú kílẹ̀ tó mọ́ lọ́la ògo ni fọ́lọ́run àpẹẹrẹ ibi tá a ti mọ̀ pé yóò wúre ẹ ti gbéra bàbá bẹ́ẹ̀ ti gbéra ó yá ẹ ṣàdúrà fún wọn. mo fẹ́ gbàdúrà. pé wọ́n tún ṣe o. Dáfídì wípé ẹ̀rín là ń ṣàṣe fún. ọtí wáìnì múnú àlàyé dùn. ọtí wáìnì múnú àlàyé dùn. ó ní owó ní dáhùn gbogbo. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ti dìde. èyí tẹ́ ẹ ti ń náwó lọ́wọ́lọ́wọ́ báyìí. mo wọnú ìpè àti ẹ̀jẹ̀ Jésù Kristi. mo gbàdúrà fún yín. 804,500. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ní lọ́kàn láti fún wa ní mọ́tò tàbí equipment. òótọ́ ni. láti fún wa ní mọ́tò ńlá kan tàbí equipment. mo gbàdúrà fún yín mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù. mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé súnmọ́ bàbá. ní orúkọ Jésù ti Násárẹ́tì ogun àti ìrètí ìran yín kò tí ì gbà rí kó wọlé tọ̀ yín wá. fún gbogbo ẹ̀yin ènìyàn tó ní inú dùdù sí ohun tá a ti ṣe ní iṣẹ́ nínú iṣẹ́ tiwa ní orílẹ̀-èdè yìí àti lókèèrè èyí tó ní lọ́kàn láti ràn wá lọ́wọ́ ní àkókò yìí mo gbàdúrà pé ẹ ó kọrin tuntun. orúkọ tuntun n ó sì fi pè yín. bẹ́ẹ̀ ni yóò rí kò ní yí padà kò ní fún Ọlọ́run lórúkọ Jésù agbára wa. ó jẹ́ lò 804,500. ẹ jọ̀wọ́ ìwọ 1 million ká tó kú òǹbí ẹ jájọ́ 1 ká tó kú òǹbí ẹ dákun ẹ jájọ́ 1 ká tó kú òǹbí ká mọ̀ pé bá ti ń kú òǹbí o àti pé 1 million àá mọ̀ pé yóò mọ̀ tẹ̀síwájú bàbá bó ṣe wà ẹ́ tó dá kí bàbá kẹ́sì máa dá ọ̀kadà dúró bàbá kí lè máa ń dá dúró mọ́rúwá tọ́ka lè máa ń dá dúró àwọn èèmọ̀ ń rí nílò ọ̀kadà wọ́n àmọ́ ní bàbá Kanran nù. wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀dà bàbá níbo ni mọ́tò yín wà kí ló ṣe mọ́tò yín. hello sórí ètò lẹ́wà. sá. $30,000 naira. 834,500. Daddy we must say, Eri Anugba. With you. The Lord bless you. We love you. Sir. From the temple of God, God will bless you. Oh, what in law? 1 million? Yes, sir. Ojelo. 834,500, sir. 834,500. Ẹ jẹ́ pé 1 million. Ta ló fẹ́ fún 100, ta ní fún 150. 834,000 àbí? Yes, sir. Bàbá wà ní 834,000 naira. 834,000 naira. Ó yá, ẹ sáré gbé kọ yẹn 07054 900 751 07054 900 751 07054 900 751. Ó yá, ta ló tún ó yá bá ń gbé kọ yẹn a ní ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin márùn-ún yóò pé 1 million ẹ̀rí hallelujah ní ìsìn yóò pè é sin torí àwọn agbọ́dọ̀ rẹ̀ bàdàn alẹ́ yìí ní praise night Agbala wa olúwaníkà yin òun so a ní praise night ní alẹ́ yìí a ní praise night 10,000 kan ti wọlé 844,500. 844,000 ẹ̀yin wo lẹ́ ń bọ̀ praise night lálẹ́ yìí wọ tètè déwò road lálẹ́ yìí déwò road wọ́n mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo bọ́ọ̀lẹ̀ ní Olúwo fònà méjèèjì sọ pé ń lọ Agbala Gebrrie hello sórí ètò lẹ́wà mà. 20,000 naira. 864,500. Ẹ ṣé mọ́mí wa God bless you. Ẹ ṣé mà 2,000 kan ti wọlé o. 868,500. Ẹ ṣé mọ́mí 868,500. Kó pé kó tiẹ̀ wọ 1 million ká tó kù. Ẹ̀yin ènìyàn Ọlọ́run lé lóko ẹ gbọ́ nípa àṣálẹ́ yìí lógo ní Agbala Gebrrie. Lálẹ́ yìí. Lálẹ́ òní ni o kì í ṣọ̀la. Ẹ gbọ́ gbogbo ìwọ tó fẹ́ gba ohun titun gbogbo ìwọ tó fẹ́ kí Ọlọ́run fà lọ́wọ́ sókè àṣálẹ́ yìí ni o àṣálẹ́ yìí ni ní Agbala Gebrrie. Orí ètò lẹ́wà. Wọ́n sì lórí ètò. Wọ́n wà mẹ́. Hello sórí ètò lẹ́wà. Ó ti rè 10,000 kan ti wọlé. 876,500. Ó kẹ́ ló tí ì pé 1 million náà. Ó kẹ́ ló tí ì pé 1 million. Oh, for 123,500. Ó kù 123,000. Yes, sir. Ó kù 123. Ó yá àwọn olóríire àwọn aláyọ̀
náà ti ń pè tẹ́lẹ̀ àwọn aláyọ̀ náà fẹ́ tún pè ń sìn níbo lẹ́yìn aláyọ̀ yẹn wà ó yá ẹ pè 1 kìlọ̀ pé 23,500. ó kù 123,000 káwọ 1 million, sir. káwọ 1 million hello orí ètò lẹ́wà. àwọn olórí fúgàmù ni a fẹ́ kí bàbá ní o. yes bàbá ń gbọ́ yín o. bàbá lórúkọ Jésù ẹ̀mí yín máa kún o. àmín o Jésù. èrè bí iṣẹ́ ìránṣẹ́ lórúkọ Jésù ẹ̀mí mi máa ní ọ̀tẹ̀. àmín. ẹnìkan dúkú lórúkọ Jésù. àmín. bàbá àdàlà gbẹ́gbẹ́ lẹ́kúṣẹ́ o. ẹ ṣe máa hello sórí ètò lẹ́wà. 10,000 naira. 886,500. 886,000. Yes, sir. ẹ ṣé o God bless you mommy we love you. ó kù 114,000 kó tiẹ̀ pé 1 million náà kí ìyẹn kọ́kọ́ lápẹ̀rẹ̀ náà olúwa mi o ọlọ́run mi 5,000 kan ti wọlé dàrí ìbọ̀dá yìí ó yá 5,000. 891,500. 891,500. 891,500. talent tó máa fún ọ ní single handedly 100,000 ẹnìkan máa fún ọ ní ẹnìkan single handedly wà fún ọ ní 100 ó ti pé 891 báyìí 891 891 bàbá mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ògo ni fọ́lọ́run Ọlọ́run ṣeun sórí ètò lẹ́wà ní. ẹ bá ń gbé kọ yẹn ẹ ń fẹ́ fún wa 100 tí ń pè o ẹ gbé kọ yẹn o 07054 900 751 ẹ wo orí TikTok ẹ wo orí YouTube ibo lẹni ó ti wá ná ibo ni ó ti wá ná sórí Instagram ni sórí Facebook ni ibo ni ó ti wá ná o ibo ni ó ti wá ná ẹ wá máa wo ó lè jára Nàìjà ẹ wá máa wo ó lè jára òkè lọ́hùn kò sí bọ́lọ́hùn ṣe é ṣọlá mo fẹ́ kẹ́ni kó fún ọ 100 èyí ló pè ná 891,500. 891,500. 891,500. 891,500. 891,500. Ògo ni fún Jésù. hallelujah. Ṣẹ́ni ẹ ló ń pè yìí hello sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Wọ́n sì lórí ètò. Ìṣẹ́jú méjìlá ní sí àwa náà ń padà bá dàn lọ́sàn-án yìí. Bóyá going back àwọn yẹn ti rò pé tá a bá ti dé a máa rí wa pé bóyá a máa dúró pé ìran à ń lọ Ìbàdàn lénìí. We are going back to Ìbàdàn. Donation yòókù yóò máa wọlé fún bàbá á jẹ́ mọ́ bó bá ṣe ń lọ. Bàbá Súwé bèbè wọ́n ti kó sílé wọn náà 20,000 ti wọlé o. 911,500. 911,500. 911,000 ti wọlé fún bàbá 911 ó sì ń kọ́ 100,000 ó sì ń kọ́ 100,000 ó sì ń kú ẹni mú wọ́n yẹ kó náà tẹ̀ sẹ́ndì 20,000 kan náà ti wọlé. 931,500, sir. mi ò gbọ́ ẹ̀bọ̀ dá yìí. 931,500. 31,500, sir. 931,000. Yes, sir. ẹ mà ṣe ń wá 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 ẹ mà ṣe ń wá. bàbá Jésù sórí ètò lẹ́wà. Yes sir. Adékúnlé láti Amẹ́ríkà yóò dá fún yín dádì wa ẹ ṣeun sir. Yes sir. Wọ́n náà máa fún bàbá ní 50,000 naira. 981,500. 981,500. 981,000. God bless you, sir. 9 ẹ ṣé daddy, God bless you, we love you. Ẹ ṣé o, 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 ẹ ṣé o. Owó tí 1 million àbí? Yes, sir. Ẹ jẹ́ owó gẹ́gẹ́, ẹ jẹ́ owó gẹ́gẹ́, eléyìí ni ó fi wọ̀. Hello. Sórí ètò lẹ́wà sà. Yes sir. Ẹ fẹ́ tó fi 50,000 kún báyìí. Olúwa mi yé. 1,31,500. Bàbá ti rí 1,031,500. 500. Bàbá mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀, mo máa yíyọ̀. Ẹ ṣé daddy, God bless you. We love you. Àwọn receipt kan náà ti wọlé sí. Jẹ́ ìwé receipt yẹn 10,000. 1,031,500.
41,500. 1 million. 41,000. Owó tó 1 million. Ó yá ó sì gbéra sókè. Ó yá má dáwọ́ ẹ̀ dúró. Bàbá nílò nǹkan rìnsì. Nǹkan rìnsì àti equipment. Bàbá irú èwo ṣe káà ni àbí jíìpù? Jíìpù lèmi máa ń lò. Jíìpù lẹ máa ń lò. Bàbá jíìpù lẹ gbọ́dọ̀ lò. Torí bàbá ó kúnlẹ̀ bàbá jíìpù ni bàbá. Èmi káàmù láìkì tèmi. Láìkì rẹ̀. Láìkì káà. Ó wá ń dàbí tọ́ì lọ́wọ́ mi. Ó dà. Bàbá Ọlọ́run ti ṣe láti pé ẹja wo ń tọ́lọ́run ó ṣe. Yóò ṣe. Èmi mọ̀ pé láàárọ̀ Monday. Bóyá kò lè ti fẹ́ rà. Bóyá Ìbàdàn ni. Ẹ̀ẹ́dẹ̀dì mọ́tò báyìí. Ó yá ń bo jíìpù yẹn wà. Zoom jíìpù ni. Lórúkọ Ọlọ́run. Bàbá nílò ẹ̀. Ẹja rà fún bàbá. Lórúkọ Ọlọ́run. Ẹnìkan lè gbé fún bàbá. Lórúkọ Ọlọ́run. Ẹ máa wá fi àwọn irinṣẹ́ yìí náà kún. Irinṣẹ́ yìí. Ẹ máa bá mi sọ fún àwọn èèyàn. Equipment ẹlòmíì gan ni tó fẹ́ gbé fún yín. Bẹ́ẹ̀ni. 07054900751 o nọ́mbà tẹ́ ẹ pè sí account number foundation tẹ́ ń ṣe sí ni ó ní 01991315544 01991315544 GT Bank Gebrrie Adémọ́lá Musalema rí ń bẹ̀. Ẹ má ṣe kankan sí Opay ní Opay o àwọn kan lọ sí Gebrrie Adémọ́lá Musalema Opay mi kọ́ o àkáǹtì kan là ń lò GT yẹn náà dẹ̀ ní 01991315544. I want to tell you I love you. Thank you for your support. Thank you for supporting Baba Kanran, Chief Kanran. God bless you. Ẹ ṣé o. Baba ẹ juwọ́ sí wọn dáadáa. God bless you. Ẹ ṣé o. Ó yá kó sì máa lọ. You are blessed. Kó sì máa lọ. 1,41,500. 1,41,500. Sórí ètò lẹ́wà jágbélé. Sórí ètò lẹ́wà. 5,000 naira. 1,46,500. A ti wà ní 1 million plus báyìí. Ẹ jáwọ́ ohun tó ṣẹlẹ̀ kílẹ̀ tó sú. Ìyanu ni ó ṣẹlẹ̀. Ó dà bàbá. God bless you.